ẹ kú dédé ìwòyí o ẹ̀yin ará ilé tẹ̀ ń wò wá níbi gbogbo lórí ètò yín ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nínú ayé. Orúkọ mi ni Olúwafúnmilọ́lá Ìbíkúnlé, èmi ní èjìrè ará ìṣokùn ẹ̀dùn orí igi. Èmi dẹ̀kọ̀ náà ni èmi lọ́mọ mẹ́rùnrè ìjà lókè ẹ̀ ń ṣe wà yẹ́mùrè ṣùgbọ́n èmùrè nílé ẹ̀wà. Lórí ètò tòní ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí náà ni ẹ̀tọ́ ìyá ọkọ àti ìyá ìyàwó. Kí ni ẹ̀tọ́ jẹ́ gan? Ẹ̀tọ́ jẹ́ ohun ṣíṣe, ẹ̀tọ́ sì jẹ́ ohun tó tọ́ sí ni. Àmọ́ lórí ètò tòní ohun tí a fẹ́ gbéyẹ̀wò ni wípé ta ló lẹ́tọ̀ọ́ jù nínú ìyá ọkọ àti ìyá ìyàwó láti lọ fún òmùgọ̀ ní ilé ọmọ wọn. Kí ló òmùgọ̀ wá jẹ́ o? Òmùgọ̀ jẹ́ wípé kí a lọ fún ìtọ́jú ọmọ tuntun nílé àwọn ọmọ wọn. Ní báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ ó máa fi ìdáhùn yín ránṣẹ́ sí mi lórí ètò náà lénìí òun ní 08145414693. lẹ́ẹ̀kan sí 08145414693. Bí àwọn ìpè yín ṣe ń wọlé lọ́wọ́ ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún. Gbogbo àwọn tó ń wá ìṣubú mi o, bàbá mi má bá mi dojú tì wọ́n o. Gbogbo àwọn tó ń wá ìpalára fún mi, bàbá mi má bá mi fìjà fún wọn jà. Gbogbo àwọn tó ń wá ìṣubú mi o, bàbá mi má bá mi já wọn kulẹ̀. Gbogbo àwọn tó ń fẹ́ gbógun tì mí o, bàbá mi má bá mi dojú tì wọ́n o. Ẹ káàbọ̀ padà sórí ètò yín, ètò wa ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nínú ayé. Ǹjẹ́ tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò tòní, ohun tí à ń gbéyẹ̀wò náà ni ẹ̀tọ́ ìyá ọkọ àti ìyá ìyàwó. Àwa ní pé nínú àwọn méjèèjì ta ló lẹ́tọ̀ọ́ jù gan láti lọ fún òmùgọ̀ nílé ọmọ wọn? Ǹjẹ́ ṣé ìyá ìyàwó ni àbí ìyá ọkọ? Ní báyìí a ti gba àwọn ìpè kọ̀ọ̀kan láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ wa tí a ó máa kà sí yín létí. Ìpè àkọ́kọ́ náà ni látọ̀dọ̀ Mr. Olúwọlé láti ìlú Ìbàdàn. Àwọn náà ti fi ìdáhùn wọn ránṣẹ́. Wọ́n ní wípé olóòtú, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ìyá mi ló tọ́jú mi dàgbà. Mo ní ọ̀dọ̀ tèmi o, mo máa gbà kí ìyá mi kó wá fún ìtọ́jú ọmọ mi ju ìyá ìyàwó mi lọ. Mr. Olúwọlé, a rí ìpè a rí ìdáhùn tí ẹ fi ránṣẹ́ sí wa, ẹ ṣé gan. Lọ́dọ̀ tí wọ́n wá ní pé ìyá tí àwọn làwọn fẹ́ fún òmùgọ̀ ní ilé wọn. Ẹ ṣé gan. A tún ti gba ìpè míì náà báyìí o láti ọ̀dọ̀ Alájà Aminat láti ìlú Ọ̀yọ́ o. Àwọn náà ti sọ tiwọn. Wọ́n ní wípé olóòtú o, láti ọ̀dọ̀ tèmi o, ǹjẹ́ àmọ́ wípé òbí ṣe pàtàkì tó sì rẹ̀ pé ẹ̀yin náà mọ̀ wípé àwọn obìnrin là ń tọ́jú àwọn ọmọ wa jù. Gẹ́gẹ́ bí mo sì jẹ́ abiyamọ tí mo tọ́jú àwọn ọmọ mi, mo mọ̀ wípé èmi ni mo ní ẹ̀tọ́ láti lọ fún òmùgọ̀ ní ilé ọmọ mi torí pé ọmọ mi ó ti mọ̀wọ́ mi gan. Ẹ ṣé Alájà Aminat, àwọn náà sọ pé ìyá ìyàwó ni o ló ní ẹ̀tọ́ láti lọ fún òmùgọ̀ ní ilé ọmọ wọn. Ìpè míì ti wọlé o láti ọ̀dọ̀ Omidan Bùkọ́lá láti ìlú Kaduna. Àwọn náà sọ̀rọ̀ o, wọ́n ní wípé èmi ò kọ̀ ìyá ọkọ tàbí ìyá ìyàwó, ẹni tí ó bá ráyè nínú àwọn méjèèjì ló lè wá fún òmùgọ̀. Ẹ ṣé gan Omidan Bùkọ́lá, àdúpẹ́. Wọ́n ní àwọn ò kọ̀ bóyá ọkọ ni o àbí ti ìyá ìyàwó, ẹni tó bá ráyè ló fẹ́. Ẹ ṣé gan. Ìpè míì náà tún ti wọlé látọ̀dọ̀ màmá wa Margaret láti ìlú Òṣogbo. Àwọn náà jẹ́ kó yé wa wípé
ìyá ṣe pàtàkì ní àwùjọ lóòótọ́ bí a ti ń gbàdúrà wípé kí a jẹun ọmọ wọn lọ́dọ̀ tòun o òun máa nífẹ̀ẹ́ wípé ó jẹ́ ìyá ọkọ ló máa lọ fún òmùgọ̀ ní ilé ọmọ rẹ̀ ní ìyá wa Margaret ẹ ṣé gan àwa náà gbọ́ àwọn náà sọ pé ìyá ọkọ ẹ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé òbí ṣe pàtàkì fún àwọn ọmọ wọn méjèèjì àti kìíní àti kejì kò sí eléyìí tí wọn ò ní ẹ̀tọ́ láti tọ́jú ọmọ wọn a tún lè ṣe báyìí kí ìyá ìyàwó kó wá fún ọmọ tàkọ́kọ́ tí wọ́n bá tún ti bímọ ẹlẹ́ẹ̀kejì ìyá ọkọ ó lè lọ a lè ṣe báyìí láti ṣe kíni láti lè mú ẹbí wú torí pé kò sẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ nínú àwọn méjèèjì a ò ní rí jù báyìí lọ lórí ètò tòní o ǹjẹ́ tí bá jẹ́ pé ẹ sì ní àwọn ìdáhùn tí ẹ fẹ́ fi ránṣẹ́ sí mi àbí àwọn ọ̀rọ̀ tí ẹ fẹ́ fi ránṣẹ́ tí ẹ sì fẹ́ káwọn aráalé kọ́kọ́ kẹ́kọ̀ọ́ méjì mẹ́ta nínú ẹ̀ ẹ lè fi ránṣẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08145414693 bákan náà ni lórí YouTube channel mi Ìbíkúnlé Kenny ní Instagram mi Olúwafúnmilọ́lá/Ìbíkúnlé mo máa ready láti kà á ohun tí ẹ fẹ́ káwọn ará ilé kí wọ́n mọ̀ ẹ ṣé gan èmi lẹ máa rí ẹ̀yin náà ni mo máa bá ojú tẹ wá fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ ni etí tẹ fi ń gbọ́ mi ò ní dì orúkọ mi ò yí padà Olúwafúnmilọ́lá Ìbíkúnlé ló ń sọ fún yín wípé ó dàbọ̀.